I cannot work with Sokoti. Òun wẹ́ni tó máa fi ṣe blọ́ọ̀gì ẹ̀ ni ó kàn wó lọ ṣù ó wẹ́ni tó lórúkọ tóun lè ta mọ́ káwọn èèyàn máa wo nǹkan torí bàbá ẹ̀ ò lórúkọ ẹ̀ tó bí bàbá ẹ̀ ò lórúkọ. Ebi ń pa á ni tó ń wẹ́ni tó máa san dọ́là fóun ni àbí kò gba dọ́là rí ní kékeré ó fẹ́ gbà lórí blọ́ọ̀gì ńsìn ní èjì ẹ̀ tó yẹ kó nílé epo ṣé irú ẹ̀ ló yẹ ká bá nídìí blọ́ọ̀gì. bí wọ́n bá sọ pé wọ́n lálé èèyàn wòlíì Marcus Tibetan wọ́n farabalẹ̀ lálé bàbá Sokoti lórí àwọn ọ̀rọ̀ tó ti ń ṣẹlẹ̀ láàrin wọn òun náà fi ń béèrè lọ́wọ́ alàgbà Sokoti pé kí ni wọ́n gbélé ayé ṣe ìbéèrè ńlá náà béèrè lọ́wọ́ wọn kódà ọ̀rọ̀ blọ́ọ̀gù tí wọ́n ń ṣe pé at that particular age ẹ wo tẹ́ ẹ bá wo fọ́nrán yìí ẹ gbọ́ wìnrìnwìnrìn ọ̀rọ̀ tí wòlíì Tibetan fi ránṣẹ́ sí alàgbà Sokoti kí ló fà á kí ló mú ọ̀rọ̀ yìí débẹ̀ àwọn ọ̀rọ̀ kan ti ń lọ lábẹ́nú tẹ́lẹ̀tẹ́lẹ̀ láàrin alàgbà yìí àti alàgbà Sokoti àti wòlíì Tibetan tí wọ́n ti ń fi òkú ọ̀rọ̀ ránṣẹ́ síra wọn àmọ́ lọ́tẹ̀ yìí bàbá yìí nítorí blọ́ọ̀gù nítorí cheap publicity òun náà ló fà á tó fi jẹ́ wípé ẹ má jẹ́ kí n bẹ́ gbogbo ẹ̀ tán mo fẹ́ kẹ́ ẹ gbọ́ fúnra yín kẹ́ wá wo àwọn nǹkan tí wòlíì Tibetan sọ lórí àsìkò tó yẹ kéèyàn bẹ̀rẹ̀ sí ṣe blọ́ọ̀gù pàápàá bí ọ̀rọ̀ yìí ṣe ní ṣe pẹ̀lú alàgbà Sokoti ṣé nǹkan burúkú ni tágbàlagbà bá ń ṣe blog táwọn náà ń gba dọ́là ṣé nǹkan burúkú ni nítorí wòlíì Tibetan sọ àwọn ọ̀rọ̀ kàbìtì kan lórí ọ̀rọ̀ yẹn o bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ tó lágbára ṣé bàbá Sokoti ti wá míìsì ẹ̀ ní èjì tán wà yẹn ni ṣé èèwọ̀ ni àbí láfíríkà náà láti ní mẹ́ńtálítì yẹn pé àgbàlagbà ò kì í ṣe social media àbí báwo lọ̀rọ̀ yìí ṣe jẹ́ gan. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Ẹ já gbóhùn lẹ́nu wòlíì Marcus Tibetan lórí ọ̀rọ̀ Sokoti. Àwọn ṣàgbèrè àwọn ṣe àṣepọ̀ àwọn Sokoti ní the dirty person. I cannot work with Sokoti. Òun wẹ́ni tó máa fi ṣe blọ́ọ̀gì ẹ̀ ni ó kàn wó lọ ṣù ó wẹ́ni tó lórúkọ tóun lè ta mọ́ káwọn èèyàn máa wo nǹkan torí bàbá ẹ̀ ò lórúkọ ẹ̀ tó bí bàbá ẹ̀ ò lórúkọ bàbá tèmi ò lórúkọ orúkọ tó ń ṣe fi kẹ́mi yìí mo ṣiṣẹ́ fún ni Ọlọ́run ló dá mi bẹ́ẹ̀ ó ní àwọn nǹkan wà láàrin wa tá àti ẹ̀ gbọ́dọ̀ gbọ́ lọ́wọ́ lára èèyàn Sokoti ti ṣe wọ̀nyẹn kọjá dẹ́n tó bá sọ pé mo ń rò pé bóyá èmi nìkan ni mo pé àrípò lágbára ọ̀rọ̀ yìí ò ń ṣe kékeré o ọ̀rọ̀ tó serious kan ni. ènìyàn mi ò bọ́mọ Ìjẹ̀bú sùn rí mi ò bọ́mọ Abẹ́òkúta sùn rí mi ò bá yàwó níyàwó sùn rí mi ò lọ lé èèyàn rí mo wá móòlù ẹ̀ mo ṣe boxing mo gbá bọ́ọ̀lù mo ṣe ọmọ ọ̀dọ̀ mo ṣe cook mo tàgbí mo ṣe fumigation èmi náà ni but bèrè lọ́wọ́ Sokoti iṣẹ́ wo ló gbélé ayé ṣe mo tún ṣe búrẹ́dì mo tún sùn ta mo tún sùn completed building ìdẹ́gbọ́ ṣe bá àmọ̀ rẹ Sokoti ṣé wọ́n mọ̀ rẹ́ mi mo kàn wáyé tèmi tí mo lọ mi ò lọ́rẹ̀ẹ́ ó yẹ kẹ́rù bá bóyá ó fẹ́ kú Ọlọ́run ní nígbà tí ò ní kú lórí èmi olórìkọ́ọ̀dù mi ṣé irú yẹn ò tẹ́ gbé lọ kóòtù ń sìn ṣé èmi mo ní kó rìkọ́ọ̀dù mi. ẹ̀yin àwọn ọ̀rọ̀ tẹ́ ẹjọ́ sọ lórí fóònù. no àjò eléyìí tó ń sọ ń kọ́. gbogbo ẹ̀ náà ló gbé sí. yes then níbo ni mo ti ìmọ̀ tó sọ yẹn tí mo bá débi ṣé mo ní mo dọ̀jì ẹ̀ ni bẹ́ẹ̀ kí ló tún forí blọ́ọ̀gì ń bẹ̀. àrípò lágbára ọ̀rọ̀ yìí ò ń ṣe kékeré o ọ̀rọ̀ tó serious kan ni. ṣé ebi ń pa ni tó máa san dọ́là fóun ni àbí kò gba dọ́là rí ní kékeré ó fẹ́ gbà lórí blọ́ọ̀gì ńsìn ní èjì ẹ̀ tó yẹ kó nílé epo ṣé irú ẹ̀ ló yẹ ká bá nídìí blọ́ọ̀gì with his age only when you miss it at 40 you miss it for life èló náà fẹ́ sọ fún lórí blọ́ọ̀gì kí ló fẹ́ ṣe láti kó Yorùbá jọ ṣé ní gbogbo location tó lọ káàkiri wọ̀nyẹn pẹ̀lú àwọn ọmọ ta visitors àwọn ta ṣe gbogbo ẹ̀ olóhùn muslim pé wọ́n lè convert o ṣé muslim wà lọ́rùn ṣé christian wà lọ́rùn Olúwa fún wa lẹ́mìí and that's what he said in the book of Luke 12 Luke 13 and 14 ó ní kẹ́ má sọ pé mo wá ṣe ìdájọ́ then olójú ara mi ó ní kò sẹ́nibọ̀dì tó pé yes nígbà tá Adébóyè bá ń gba first fruit
nígbà tí òjò tí ìrọ̀ ta lè fi gbin kankan tó dẹ̀ bí wọ́n lọ kó first fruit wa ta la fẹ́ dá padà fún. then gbogbo àwọn pásítọ̀ torí wọn sì wọ́n wà nù ẹgbẹ́ wọ́n wà nù ògbóni then wọ́n ń ṣe wòlíì Òṣogbo tí ò mọ̀ yàtọ̀ wòlíì àti pásítọ̀ kò mọ left from his right kò mọ̀ then mo dẹ̀ tó wá fún láàyè pé wáàyè kó láàyè náà nínú yàrá ló ti fẹ́ máa ṣe blọ́ọ̀gì tiẹ̀ wá sí rí àyí farapamọ́ tí Amẹ́ríkà bá fẹ́ mú ẹ they will be background checking people go around the place they will charge the place. ẹ̀rí kó lágbára ọ̀rọ̀ yìí ò ṣe kékeré o ọ̀rọ̀ tó serious gan ni. tó interview àwọn tó wà ládùúgbò yìí nípa mi torí pé o fẹ́ mọ̀ mi ò dẹ̀ sí bí mi ò dẹ̀ mọ̀ ní kí ni wọ́n sọ bóyá mo jí ilẹ̀ onílẹ̀ rí mo jí ẹ̀ ló bá àbí so I'm on my own I go my own I do whatever he ask me to do. Baba. So then eléyìí tó ń sọ yẹn tara ẹ̀ ní gbogbo ọ̀n tó bèrè mi lọ́wọ́ mi fún ṣé bẹ́ẹ̀ mi mo pè é clear conscience fear no accusation ṣé òun fún ara ẹ̀ pè mí láti wádìí èmi mo pè é ó ní mo gbowó lọ́wọ́ mi èmi náà ra lẹ̀ ń bẹ̀ ẹ́ èmi náà ní oyinbo owó lẹ̀ tó torí ẹ̀ síbẹ̀ pé bóyá mo kó àwọn kan láyà jẹ kò mọ iye owó lẹ̀ yẹn jẹ́ ọkàn já lónìí ṣé bó rọ̀ọ̀rẹ́ mi tó sọ̀rọ̀ lọ́jọ́ yẹn mi ò tún tá sí bàbá akéwùgbà gold is a person I love. òun nìyẹn ẹ̀yin èèyàn wa lórí ọ̀rọ̀ àwọn àgbàlagbà méjì yìí báwo lẹ ṣe rò pé ó yẹ kí wọ́n yanjú ọ̀rọ̀ wọn ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching.